Adé orí báyìí ni wọ́n fi mọba. Èjè ìgbàràlẹ̀kẹ̀ níta wọ́n ti jòyè. Ẹran àkókò ló ní ká gbẹ́dọ̀. Ẹran aláǹtakùn ló ní káràwú. Ẹran yínmíyínmí wọ́n jọ lọ́jọ́ ọ̀ṣẹ́ àràmàǹdà. Ẹran kàn wọ́n jọ lọ́jọ́ èkó òṣèlé. Ẹran agbe wọ́n jọba nílùú Ìdárò. Ẹran lọ́sùn wọ́n fi tàlùkò síwájú. Lékèlékè lọ́jọba nílùú Kẹfún níní. Àkànbí Atúndé pẹ́rẹ́ bí ewé ìyeyè. Ẹ̀fún kan ò ní mọ́jọ́ èdè kan ò gbọ́dọ̀ di bàrà. Àkànbí mo fẹ́ sáré délé mọ́ràn tójúmọ́ tí mọ́ wáyé. Nílé ọmọ Aṣòrókò nílé ọmọ Abárájá owó rẹ̀ mọ́ Aṣòrókò lójú ọba tí jẹ́ Ṣòrókò. Àbúntẹ́ ní onífẹ́ àgùrẹ́. Ọmọọba tó nílẹ̀ dẹ́sẹ̀ omi. Ọmọọba tó ní sẹ́sẹ́ fún. Sọ̀bọ̀rọ̀ bonílà nínú jẹ́ ọmọ Aṣòrókò. Ọmọ ajíbówó tí pẹ̀lú mìíràn lọ́lẹ̀. Ọmọ lọ́wọ́ ṣẹ̀báyé kówó sílẹ̀ ò tó gbòde kó tó dadí owó kó tó dadí ọmọ fẹ́ Oòduà. Pápápá mo fẹ́ dálẹ̀ di Ọ̀yọ́. Nílé ikú bàbá yèyé. Ají ṣe bí Ọ̀yọ́ làárí. Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan. Pínísí lọmọrin tí ń fọláyà di oko. Ọ̀yọ́ ló ní kárìká sápá ló ní ká gbẹ́sẹ̀ kó yẹ̀yàn. Títìrì méje ni wọ́n ń kọ́ ọmọ olúkú ewu. Ilá tiri ilá kó. Ìkàn tiri kàn wẹ̀wẹ̀ ẹ̀jẹ̀. Ìkọ́ òkókó tiri ó pé kú. Ìwọ̀n tiri ó pẹja. Ọkà bàbà ó tiri tolóko. Èjì ọ̀bọ̀rọ̀ ilé Ọ̀yọ́. Ó ní bọ́mọdé ọba wá gbàjẹun títiri ni kó tiri. Òkè ni kó tiri kó mọ̀mọ̀ wó mọ́ kó ṣe tọmọ ẹ̀ ní kúdẹ̀kù. Àkọ́kọ́, kí ni ohun tó ń ṣọmọ Yorùbá? Kí ló dé kẹ́nu wa kì í kò? Kí là ń jà sí? Ohun tó wà ńlẹ̀ tó pín. Èmi ò gbọ́ ìwọ òdù mi. Ló bára Yorùbá débi tá a dé lónìí. Akíntọ́lá ò gbà f'Awólọ́wọ̀. Awólọ́wọ̀ ò gbà f'Akíntọ́lá. Àwọn ọ̀rọ̀ Yorùbá wọ́n ṣe bẹ́ẹ̀. Kí ló gbẹ̀yìn Awólọ́wọ̀? Kí ló gbẹ̀yìn Akíntọ́lá? Bàràbàrà rẹ̀ Kásìmọ̀wò Abíọ́lá. Àwọn Yorùbá èmi ò gbọ́ ìwọ òdù mi. Orí àwọn Ẹ̀gbá fúnra wọn wọ́n bínú ẹ̀. Kí ló dé tá a mọ́ láǹfààní tá kì í gbà fúnra wa? Orí kábíyèsí Aláàfin Ọ̀yọ́. Ẹjẹ́ atẹlẹ̀ jẹ́jẹ́ ilẹ̀ ń yọ̀. Bá wo ìdí èèyàn lára yín, ẹ̀yin náà mọ̀ pé bẹ́ẹ̀ bá pàdé èèyàn, béèyàn bá pàdé èèyàn bọ́ bá fún ni lápọ̀nlé èèyàn ló ń fún lápọ̀nlé nì. Mi ò fẹ́ ó ṣàgbámọ́bu ọ́. Nígbà tí ó ti jẹ́ pé ẹ ti ṣáájú Ọ̀ọ̀ni Ifẹ̀ dóde. Tẹ́ ti wá rí wípé bàbá wo Ògbómọ̀ṣọ́ ti dìde. Kábíyèsí kan náà ti dìde. Orí ẹ fìrù jọ̀rù. Give honor to whom deserve it. Ìyẹn ò ní wípé ẹ gbórí adé yílẹ̀. Ìyẹn ò sì sọ pé ẹ tàbùkù orí adé Aláàfin Ọ̀yọ́. Orí bù fún mi bù fún ọlà kèrèké lódò. Ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́rìn. Ẹ̀yin jọba sọ́yọ́, àwọn jọba sífẹ̀. Ẹ̀yin méjèèjì
bẹ́ẹ̀ bá pagbára pọ̀ kẹ́ ẹ pàmọ̀pọ̀ ìran yóò bọ́ níbi kan tí ń lọ nítorí ìkan pawọ́pọ̀ wọ́n mọlé láìrìn èrò pawọ́pọ̀ wọ́n màjìyàn àwọn oyin pawọ́pọ̀ wọ́n ṣafárá nítorí ọjọ́ iwájú àwọn ọmọ wọn ní bẹ́yẹn kan ọ̀bá láǹfààní kó jẹ́ wúrẹ́ kéèyàn kan sì láǹfààní kó jẹ́ kùtàn orí kò mú lẹ́nu kò mú lékè ló lè sọkọ alápẹ́pẹ́ onísùúrù ló lè sọkọ alágídí orí ẹ̀jẹ̀ àṣejẹ́jẹ́ wọ́n pe kiri kan ní understanding ni ẹ lò láàrin ara yín ẹ má jẹ́ káwọn pírẹsẹ́ńtà àti àwọn onítàn wèrè kí wọ́n dàrin yín rú o. ìtàn orí ìgbà míì wà you act like a fool to fool those who think you are foolish and let them look stupid. ìgbà míì èèyàn ó pin rọrọ olóńgbò tó súnlẹ̀ bí ọ̀lẹ ọgbọ́n inú ẹ̀ pé gbèjè ìgbà míì kádọ̀bálẹ̀ fárara kò ní amọ́ga ámbọ̀sẹ̀bọ́sẹ̀ ọ̀nífẹ̀ẹ́ ṣàràrà kí ló wà ń bẹ̀ wípé kẹ́ dìde kẹ́ jọ fìfẹ́ kíra yín ẹ̀yin ọ̀mọ́ pé ìfẹ́ lẹ́lẹ́dùmarè fi dálé ayé ìfẹ́ lẹ́lẹ́dùmarè fi dá ohun gbogbo ìfẹ́ tó ní sí wa lójó fi wá jọba lórí ohun gbogbo tó dá ìfẹ́ sọnù láàrin Yorùbá bẹ́ẹ̀ bá ti sọ̀fẹ́nu láàrin ara yín ìran Yorùbá inú wọn ò ní kò. Kò sí ohun tí ń náyàn. Bẹ́ẹ̀ bá dìde kí Ọọ̀ni Ifẹ̀ yìí ò sọ wípé ayọ̀ yìí kò láàfin Ọ̀yọ́. Orí ẹ má jà á sọ̀rọ̀ yìí lẹ́ni tí wọ́n kọ́ níkà tó gbèrò ìkà náà ń bẹ nínú rẹ̀ ní o. Níjọ́ wo lẹ dé? Ẹ fi ọ̀yàyà kólùjọ. Ẹ fi wà pẹ̀lẹ́ ẹ fi kólùjọ. Ẹ jẹ́ àfinúkọnú. Àìrìnpọ̀ ejò ní jẹjò níyà. Kọ́ká ó ṣíwájú kí sèbé tẹ̀lé kí paramọ́lẹ̀ ó ṣí kó máa kún bọ̀ lẹ́yìn. Kí ni ṣe wá tá a fìmọ̀ ṣọ̀kan? Orí àti gbogbo àwọn onítàn kínní àti onítàn kejì ohun tí wọ́n fẹ́ jẹ lóníkálùkù wọn wá ká lórí YouTube àti lórí Facebook. Gbogbo ẹni tí ń láǹfààní tí ń jà kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ orí àtẹnujẹ ohun tó ní kálùkù ó jẹ ní pawọ́kú lọ eye service ló ní kálùkù wọn bá ká àtàwọn tó ń gbìjọ nífẹ̀ẹ́ àtàwọn tí wọ́n gbìjà láàfin Ọ̀yọ́ jàmbá tà fún jàmbára elételèté yé eléte gbèsè ní gbogbo wọn. Ẹ jẹ́ kí wọ́n sinmi kí wọ́n má ṣe prógámù láàrin oṣù kan ebi ó pa wọ́n. Ẹ̀yin ọmọ wípé àwọn fi yín wọ́n tráfíkì ní bẹ́ẹ̀ náà ni wọ́n nífẹ̀ẹ́ yín tó ní. Mélòó ló lè ti torí Aláàfin Ọ̀yọ́ gbọ́ta? Mélòó ló lè ti torí Ọọ̀ni Ifẹ̀ gbọ́ta? Ohun tó ní kálukú fẹ́ jẹ ní òdì ọgbọ́n ni wọ́n fi ń dàrin yín rú. Ẹ má jà sí supremacy. Ẹ fira yín ṣèkan. Nítorí inú ilé kan náà lẹ ti jọ wá àgbájọ wọn la fi ń sọ̀yà ọwọ́ kan ò gbẹ́rù lórí ikán pawọ́pọ̀ wọn mọlé ńlá eré irun pawọ́pọ̀ wọn màjìyàn àwọn oyin pawọ́pọ̀ wọn ṣafárá torí ọjọ́ iwájú àwọn ọmọ wọn ni ẹ pagbára pọ̀ ẹ pàmọ̀ pọ̀ ẹ pèrò pọ̀ láti gbé orírun yín lárugẹ ìran Yorùbá ti wà lẹ́yìn. Kí lẹ̀ ń jà sí? Ọọ̀ni Ifẹ̀ tẹ̀tẹ̀ ògbògbò ti lómi tẹ́lẹ̀ kójú ò tó dé. Aláàfin Ọ̀yọ́ dákun bẹ́ẹ̀ bá láǹfààní jẹ́ dìde sójú ọlá ayé kù ni. Ọmọ Ṣàngó Olúkòso àyàrá aná ní àkàtà yẹ́rìyẹ́rì ọkọ̀ ya ságiri làgiri ọ̀làgiri kàkà fígbẹ́dùnbọ̀ olójú náà ẹlẹ́rẹ̀kẹ́ òbí. Òrìṣà tí ń bológbò lẹ́rù akógun láti yọná lẹ́nu ọ lè fira rẹ wí Ọbàtálá àsọgbà takuntakun lóde ìrànyè Ọọ̀ni Ifẹ̀ ẹni tí ń mójú tó kọ̀ sọ́dà kọ́ńtò Ilé Ifẹ̀ yìí kí wàá lẹ̀ ń jà sí. Èmi ò dù ọ́ ìwọ ò dù mí kí ni ń bẹ láàrin ara yín síra yín ìmúlẹ̀ kí ni àlà tẹ̀ ń jà sí. Ẹ wá ń jẹ́ káwọn ọmọ tí wọ́n wá nǹkan tí wọ́n jẹ fáwọn ọmọ wọn oníkálùkù fẹ́ ra sìmẹ́ǹtì oníkálùkù wá ohun tí ó jẹ ni àti àwọn tí ń gbèjà Ọọ̀ni Ifẹ̀ àtàwọn tí wọ́n ń gbèjà Aláàfin Ọ̀yọ́ eléte gbèsè ni gbogbo wọn kì í ṣe pé wọ́n nífẹ̀ẹ́ yín dé.
gbangba ni mo ti ń sọ yìí asàjẹmọ́sẹ́ ni mi asòṣà lódò má bẹ̀rù gbogbo ẹni tí ó bá ti lè wójútùú sí nǹkan tó yẹ pé bí wọ́n bá ṣètò yìí tán wọ́n lọ gbé sórí YouTube wọ́n fún lákọlé bọ́ ọba mọ̀ bẹ́ẹ̀ má gbé síbẹ̀ ohun tí gbogbo yín fẹ́ gẹlẹ̀ ń wá kiri kí lẹ fẹ́ gbà ń bi kí ààrẹ Aláàfin Ọ̀yọ́ dàrú àti Ọọ̀ni Ifẹ̀ ẹ má gbàgbé ìjà bàbá wa Adédìran àtàdé Sọjí Adérẹ̀mí bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ rèé tó fi jẹ́ pé ọ̀tá àwọn ògbẹ́bọ làwọn méjèèjì ìgbà tí Ọọ̀ni Ifẹ̀ dé ló dá ìfẹ́ yìí padà ló lo understanding ọlọ láǹfààní wọn lọ kí kábíyèsí àná Aláàfin Ọ̀yọ́ wọ́n sì ń jọ láǹfààní wọ́n jọ ń fìfẹ́ lò mo ti ríbi tí Aláàfin Ọ̀yọ́ àná ti ń sọ̀rọ̀ tí Ọọ̀ni Ifẹ̀ dúró sẹ́yìn wọn kò nítumọ̀ bá a bá ń pè yẹn kan ní bọ̀dá kìí ṣe pé ó jù wá lọ àbó ní ta àpọ́nlé ni ẹjọ́ tàpọ́nlé fúnra yín ẹ má jẹ́ kí àwọn tẹ́ ẹ bá ní ààfin kí wọ́n pàtàn bí wọ́n bá pàtàn ìjọmọlúàbí ara ti yẹn jójú eru èèyàn tẹ́ ẹ jẹ́ ẹ lọ́wọ́ ẹ̀jù ẹ jẹ́ kára yín ó rí discipline ara yín ó rí ipò ó lè má ti jókòó sí yín lára nítorí béèyàn bá dépò ọlá afẹ́ fìyàn sọ́tún afẹ́ fìyàn sósì ẹ má jò fìyín fìkúfì ẹ control ipò yẹn ẹ má jò control yín nítorí ó ti fẹ́ mọ́ ẹ control yín don't let it control you bẹ́ẹ̀ bá rọmọ tí ò bá rówó rí ní Yorùbá fi mọ́ ní èèyàn tí Larin ìsọmọ rẹ̀ lọ́lá níyọnu ẹni tó bá rọlá ọlá òní òkun ni ó ń sọ ọmọ ipò àmọ́ ẹ̀gùnyàn ó dìgbà tẹ́ ẹ bá lò bí oṣù mẹ́ta bí mẹ́rin kẹ́ ẹ tó kọ́ńkà ẹ kọ́ńkà ipò yìí kára yóò mọ́ bá àwò yìí láláṣẹ jù ọ̀jájá ẹ fira yín ṣe ìmọ̀ nítorí àwọn àgbà péjọpọ̀ wọ́n kọ́lé ọgbọ́n nígbà wọ́n kọ́lé ọgbọ́n tán wọ́n kọ́lé ìmọ̀ wọ́n kọ́lé ìmọ̀ tán wọ́n kọ́lé òye òye ní kẹ́ ẹ lò ọgbọ́n ní kẹ́ ẹ lò ìmọ̀ ní kẹ́ ẹ lò orí ọ̀pọ̀lọpọ̀ ń bẹ láàfin wọ́n mọ̀ pàtàn fún yín wípé mọ́gbà àmọ́ ìwọ̀ntúnwọ̀nsì ní nǹkan dùn mọ́ ìfẹ́ ni ẹ lò láàrin ara yín supremacism kọ́ là need it for now ká dọ̀bálẹ̀ fáràrá kò ní ká mọ́ ga bẹ́yìn méjèèjì ọgbà tó yẹ ká fi dúró bọ́ bá ti ní ààrẹ ìran Yorùbá ẹnu wọn ò ní kò lẹ́nu ìgbà tẹ́ jẹ́ yìí ìkùnsínú ń bẹ láàrin àwọn ọmọ Ifẹ̀ àtàwọn ọmọ Ọ̀yọ́ bẹ́ẹ̀ bá wá lọ sórí péjì ẹ mọ̀ rí ràndán eléyìí ọmọ pàtàn mọ́rẹ́ni tó pàtàn wípé ọmọ àlè l'Aláàfin Ọ̀yọ́ lẹ́nu tiẹ̀ lọ́hùn-ún bá a bá wá fẹ́ pàtàn bó lọ ní ṣe jẹ́ ẹjá gbàgbé ìtàn Dìdìrìn kò sẹ́ni tí wọ́n pàtàn rẹ̀ tí ò ní kọ́nú kọ́ ọ̀nù gbogbo ẹni tó láǹfààní tó tẹlẹ̀ lónìí wọ́n rìn wá láti ibìkan ni bá a bá wá fẹ́ wò ó ta ló ní Ifẹ̀ gangan àwọn òwò ló lọ́yọ̀ọ́ Ọ̀yọ́ Àtìbà Ọ̀yọ́ àná ńkọ́ Ọ̀yọ́ empire àná ńkọ́ ẹ má jẹ́ àwọnú ìtàn ohun tó dó bá ti dé ẹ má jẹ́ oríta mọ́ bá a bá wò ó tá a bá rodúdú Ifọ̀n á rọra dé egun bẹ́ẹ̀ bá wò wípé bàràbàrà olóṣèlú ni wọ́n fi mú bàbá wa Adérẹ̀mí kò lórí oyè tẹ́ wọ́n padà síta àtijẹta ṣe bí Ooni láfi tànà ṣe àwọn kan wà tí wọ́n ṣe àwọn bàbá wa kí ló dé àwọn bàbá kan ló jèso àwọn ọmọlẹ́yìn kan kí ló dé tẹ́ ẹ̀ lò understanding láàrin ara yín
ẹ̀yin méjèèjì gómìnà lè yọ yín ẹ kọ́kọ́ pera yín jọ kẹ́ ẹ pàmọ̀pọ̀ kẹ́ ẹ pèrò pọ̀ pé bó o láti ní àṣẹ ọba lẹ́nu mélòó nú ẹ̀yin ọba yìí lẹ́ẹ̀dẹ́bì kan ní gómìnà ó délẹ̀ ní dìde ló fi jẹ́ wípé bàbá Ọbásanjọ́ ń sọ fáwọn ọba níjọ́ ní wípé ọba kọ́ba tó bá ń bẹ ní orí ìjókòó tí gómìnà bá dé ó gbọ́dọ̀ dìde bẹ́ẹ̀ ni ó gbọ́dọ̀ dìde because àwọn ni wọ́n fún certificate of office ta ló kọ́kọ́ dé ayé ta ló kọ́kọ́ pàṣẹ ká tó yan gómìnà ṣe bígbà táwọn colonist dé ni wọ́n dìrẹ́gúlétì yín ni wọ́n gbà àṣẹ ọba kó àṣẹ ọba tó yẹ kẹ́ ẹ ṣiṣẹ́ lé lórí ẹ wá di ọba tí ń jà sí ilẹ̀ tí ń jà sí adé ṣé adé táwọn baba ńlá yín dé ló wà lórí yín ṣé bí wọ́n ṣe ń tẹ̀ ẹ́ bí wọ́n ṣe ń tù ú lẹ̀ ń ṣe nìsín níbo lẹ̀ ń kọ̀ràn Yorùbá lọ. àwọn ọmọ yín àwa ń wò yín bíi pé kí ló dé tí ò sí understanding. kò séwu tó náà yín níjẹta yẹn bẹ́ẹ̀ méjèèjì ṣe ríra yín kẹ́ẹ̀sì dìmọ́ra yín kẹ́ẹ̀sì fùfọ́jú lọ̀tá. ẹ mọ̀ pé gbogbo èmi làwọn blogger yìí ó rí gbogbo wọn pátá ọ̀pọ̀lọpọ̀ wọn ò níṣẹ́ míì. iṣẹ́ orí afẹ́fẹ́ ohun tí wọ́n fẹ́ jẹ ni wọ́n ń wá kiri. ẹ̀tàn lásán sì ni igi àwùsá tí ń pera rẹ̀ ló bí ìmùlẹ̀. àwọn tẹ́rọ́rìsì wọ́n mú wa káàkiri wọ́n kidnap wa wá lasting solution mo sì rí tí BBC Yorùbá post wípé àwọn tẹ́rọ́rìsì ṣe fídíò páwọn ti dé Ọ̀yọ́ tó yẹ kí wọ́n má rí àárín ẹ̀yin méjèèjì kí wọ́n rí yín bí ọmọ ìyá kí wọ́n rí wípé ohun tí fáyọ̀ fún wa lọ́yọ̀ọ́ àti ohun tí fá mú nífẹ̀ẹ́ Ifá fọre ṣé ń fa wá fọre báyìí ṣé fa wá fọre bàbá wa wí tán tí mùsùlùmí bá ní Ifá yẹ̀yẹ̀kuyàn táwọn kìrìsìtẹ́nì náà ní Ifá òyàn ààrẹ ṣé ohun tí Ifá fẹ́ yàn fún wa náà lẹ́yìn yìí. I don't support anybody. àfi tẹ́yìn méjèèjì bá dì kan nítorí ẹ̀yin méjèèjì kò sọ́ba tó yẹ kó rí yín fílẹ̀ Yorùbá ẹ̀yin méjèèjì ọ̀rọ̀ yín wá di àkùkọ àti kọ̀lọ̀kọ̀lọ̀ ògbé orí yín ẹ̀yin lẹ́ ń sọ fáyé pé jọ̀bọ̀jọ̀bọ̀ ni kò sí nǹkan kan mẹ́ fúnra yín náà lẹ́ ń lọ́ra yín mì fúnra yín náà lẹ́ ń járáwọ̀ ara yín ẹ wo ìtàn táwọn dìdìrìn àwọn òpònú ti pa káàkiri láwọn onítànkìtàn arẹni tó sọ̀tàn tó ní ọmọ àlè ní Ọ̀rànyàn a sì rẹni tó sọ̀tàn pọ́mọ du ààfin ní Ọ̀ọ̀ni wípé kì í ṣọmọ bíbí Oòduà orí ẹ̀yin lẹ tara yín síta láráyé ṣe ń rí yín rà ni wọ́n ṣe ń fa yàrá yín ya ní ìyàkúyà wọ́n ní bára ní ẹni bá jalè ó ṣe làwí ó ṣe lọ́dọ̀ tèmi Ọọ̀ni Ifẹ̀ ní understanding olú understanding níjẹta yìí ó wá kú kí bàbá wa Láàfin Ọ̀yọ́ fìfẹ́ gbà á. Èdùmàrè lórí yín lọ́dọ̀ ló gbádìí ẹwà fákùkọ orí tí ọba dádé inú agogo dẹ ní ti wá ọwọ́ tí ọba tẹ̀gìgbàrà lẹ̀kẹ̀ inú agogo dẹ yìí náà ni ẹ ti yan rí adé náà ẹ jẹ́ kígbà yín tù wá lára mo sì sọ lóṣù tó kọjá lọ wípé àìṣe dáadáa ẹni tí ń bẹ láyé lónìí ló já mọ́ rántí ará ọ̀run o. ẹ
lọ jáwọ́ lápọ̀ tí ó yọ ẹ ṣera yín lóṣùṣù ọwọ̀ kìí ṣe ohun táyì méjèèjì fẹ́ jẹ ẹ̀yin méjèèjì tó yẹ kẹjọ ní letter of headed kan náà wípé àpapọ̀ ọba aládé ilẹ̀ Yorùbá signatory kí signatory Aláàfin Ọ̀yọ́ wà ń bí kí signatory of Nífẹ̀ kẹ wá máa gbé lọ síbi tó yẹ kẹ gbé lọ kẹ wá ní àwọn ọba tó wà lẹ́yìn yẹn kó wọn sòdí kí lẹ fẹ́ gbà lọ́wọ́ ìjọba tẹ̀yìn rí gbà. Àmọ́ ní kálukú fẹ́ sọdẹ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Kí wá lẹ wá jọba lé lórí? Protect the life and properties of your towns. Àwọn ọmọ yín ikú yọ wọ́n jẹ ẹ̀yin jà sí pé mi jọ ìwọ òdù mí. Ẹ̀bí yín sì kọ́ bí olówó bá ti wà bí aṣíwájú bá ti wà wọn ẹ̀ ń sábà lẹ́ni tí ó bá wọn sọ̀rọ̀ gidi gẹ́gẹ́ bí àwọn tí ọmọ tọrọ jẹ lọ́wọ́ wọn ni wọ́n pọ̀ jù lẹ́gbẹ̀ẹ́ wọn. Ẹ mọ́ wo àwọn tí ó fẹ́ tọrọ jẹ lọ́ndà yín àbáwọn tí wọ́n wò yín tí wọ́n ṣe rákàdédè ẹ̀yin ní kẹ́ pé òru àtọ̀dọ̀fín. Wípé bọ́ọ̀ la ṣe fẹ́ tẹ̀lú, how could we have an impact? How could we be the nation that is unable to break? It's just a common sense. You are both civilized. You are both educated. You are both contented before you descend on the throne. You are both exposed. What are you fighting for? You are one exposed. You are one educated before descending on the throne. What are you fighting for? You have to use the understanding of one learned and educated human beings. Ẹ wá jẹ́ káwọn gullibles non-entity àwọn tí wọ́n jẹ lórí Facebook àti orí YouTube ẹ wá ń jẹ́ kí wọ́n wá pàtàn ẹ kàn gbọ́tàn mi máa kàn pé lè ṣe wá gọ̀ báyìí. Ó rọrùn làwọn bàbá tiẹ̀ náà láǹfààní kí wọ́n máa dádé. Ìtàn tó ń pa àwọn bàbá yín ṣẹ́gi lọ àfin mi kí ló dé tí ẹ̀yin tẹ́ ń pàtàn táwọn bàbá yóò dádé tẹ́ fi fẹ́ mọ́ darí adérú. Ẹ ti mọ̀ wípé ẹni orí ṣàdání dádé ni. Àwọn tọ́pìkì kan wà kò yẹ kọ́mọdé ó gbẹ́nu sí ayé ló da ayé bó ti rí. Gbogbo ẹni pàtàkì wípé ọmọ àlè l'Aláàfin Ọ̀yọ́ gbogbo wèrè tí ń pàtàkì wípé ọmọ ọ̀dọ̀ àfin lọ Nífẹ̀ láyé ọjọ́ sí ó yẹ kí wọ́n gbẹ́rù wọn kí wọ́n bẹ́ wọn lórí sọnù. Àmẹ́yìn méjèèjì náà jàǹbá tà fún jàǹbá rẹ̀ lételèté yé ààrẹ ni tí ọmọ ọ̀rọ̀ wọn lábẹ́lẹ̀ tẹ́ jókòó tẹ́ ṣe guide. Ta ni ń pera wọn jọ kẹjọ ya fọ́tò kẹjọ jàjẹjẹ mú. Ọ̀ní Ifẹ̀ ta ni ń pa Aláàfin Ọ̀yọ́ wípé a ti ṣèwúyè wá kí mi ká ṣe torí wọn. Ta ni ń pe Ọ̀ní Ifẹ̀ wípé Ọ̀ní Ifẹ̀ aládé ṣẹ́fúnṣẹ́fún jẹ́ àjọ ṣeun tí a yóò rò ká lè ṣe káyọ́ wa máa wò yí bí ìbejì tí wọ́n jọ tọ̀run wá. Ẹ wá jẹ ẹ ò jẹ ìmọ̀ tá a nílò lára yín òye tá a nílò lára yín ààrí ìjà. Àwọn ọmọ tí ń pàtàn kàn wọ́n lábùkù. A jẹ́ pé oníkálùkù kò sẹ́ni tí ọmọ gbọ́n ká fẹ́ràn sẹ́nu ká wá àtì ó wá ń bẹnu kójú yín fọ́ àbẹ́tí yín di àbẹ́ ẹ̀ máa rí àwọn ọ̀tàn tó oníkálùkù ń pa látọ̀yọ́ tí wọ́n pa láti Ifẹ̀. Ẹ má máa fáwọn èèyàn ní gbódídí sán. Ó dá mi lójú nítorí afọ́jú lòjò ṣe ń kù nítorí adití lòjò ṣe ń ṣú yóò ríran rí dandan ẹ láwọn sọmọgbè tí wọ́n ráwọn ọ̀tàn yìí
kí ló dé tẹ́ ẹ pera yín kẹ́ ẹ ṣera yín lọ́kan. Àìfàgbàfẹ́ nìkan kò jẹ́ kí ayé gùn. Mo sọ̀rọ̀ kan, who is the most powerful kings? Ẹ ń bára yín jà ṣé ẹ tọ́ba Saudi ni? Ọba Saudi ní pàṣẹ ìlú, ṣé ilẹ̀ ń pàṣẹ orílẹ̀-èdè yín? Àṣẹ Ọọ̀ni Ifẹ̀ ó níbi tó mọ̀, àṣẹ Aláàfin Ọ̀yọ́ ó níbi tó dé. À ń tẹ́ra wa ní Ọ̀yọ́ empire. Báláàfin Ọ̀yọ́ bá pàṣẹ nílùú mi wọ́n ní ẹgbẹ́nu sọ́hùn. Bẹ́ẹ̀ ni tọ́ni Ifẹ̀ bá pàṣẹ délùú mi wọ́n ní ẹgbẹ́nu yín dákẹ́ Ifẹ̀ lẹ́ti láṣẹ. Kí wá lẹ wá ń jà sí lórí lọ́balọ́ba? Ta ni ń fara wọn lọ́wọ́ pé ìkan náà ni wá? 50-50 ni wá àlàòjàlà. Èèyàn méjì kọ́lé sádùúgbò. Ọjà sí pé ilé tèmi fà ìlú tiẹ̀ lọ. Láńlọ́ọ̀dù jọ níyín. Jàmbá tà fún jàmbá rẹ̀ ilé tèlété yé ọ̀rọ̀ rúrù. Mo wọṣọ tèmi, ó wọ tiẹ̀. Kí ló mú wa ká mọ́ lè dì mọ́ra wa nígbà tí ẹ ṣe wípé bí wọ́n bá pè wá, bíjọba bá pè wá, a lè jọ jókòó sọ̀rọ̀. Ṣé bí àwọn mọ̀ wípé bẹ́ẹ̀ bá ti láǹfààní tẹ́ ń fara yín rùgbọ̀n ará àdúgbò náà ti gìbò yín mú ni. Òun ni irú àwọn ọ̀rọ̀ dandan tí wọ́n pàtàn. Mi ò yọ anybody lẹ́ o nínú gbogbo àwọn tó pàtàn dìdìrín yẹn o. Anybody. Kí ló ń ṣe yín? Gbogbo yín náà ti dàgbà. Ẹlòmíì nínú ẹ̀yin tẹ́ ń pàtàn yìí náà. Bí wọ́n bá béèrè kan bí ìyá rẹ̀ ṣe bí ọ, inú rẹ̀ ó bàjẹ́. Ẹlòmíì ò ní bíbí, ẹ̀sìn pàtàwọn ọba aládé. Inú yín ààrẹ ni ti ń pa ẹṣin fọ́ba. Inú ìlú yín wọn ọ̀dá ọmọ dojúdojú. Ilé tí ń bẹ táwọn bàbá yín gan kọ́ sínú ìlú yín ti wó. Ẹ̀yin gan ò níbi nínú ìlú tó ló ń gbèjà. Kọ́kọ́ lọ tún lé bàbá rẹ̀ ṣe kó tó tún lé onílé ṣe. Ọ̀fẹ́ jà fún odidi ọba ilé agboolé yín wọ́n ti gbà mọ́ yín lọ́wọ́ ọ̀jà sí yẹn. Ẹ wá ń ṣe rándanrandan. Ẹ̀yin ò mọ̀ pé ilé tá a bá fi tọ́mọ ìrì ní òwò ni gbogbo owó tẹ́ ẹ bá pa Ọlọ́run ni máa ń la ni. Bọ́lọ́run ọ̀bá là ọ́ kó o sí YouTube jù bẹ́ẹ̀ lọ kó o gbówó lórí Facebook ò ní là. Àwa tá a ṣe program lójoojúmọ́ ìjọ wo ni mo débí wa tọrọ owó lọ́wọ́ ẹnìkan ọ̀kan. Ọlọ́run ni máa ń lẹ̀ dá. Ní tẹlẹ́dùmarè láti wá sáyé lọ́dọ̀ àṣẹ̀dá láti ṣèpínwó ìmùlẹ̀. Ìgbà tá a ṣèpínlẹ̀ òun náà tán la bá lọ sọ́dọ̀ alábòdì ọ̀run. Àjàlá alámọ̀ àmọ̀pín mọ̀rímọ̀rí tí mọ̀rí ọmọ tuntun lọ́dọ̀ àjàlá alámọ̀ àmọ̀pín ni gbogbo wa ti yanrí tá a gbé wá sókè ìpẹ̀. Bàbá yanrí tán la tó ṣẹ̀ṣẹ̀ ń dọlẹ̀ ká tó lè dọmọ tuntun. Gbogbo tá a fẹ́ kọ láyé láti kọ́. Ohun tí ò yé yín nu Ọlọ́run ní máa ń lẹ̀ dá. Ọ̀pọ̀lọpọ̀ sáré kọjá kádàrá, ọ̀pọ̀lọpọ̀ tìtorí ohun tó fẹ́ jẹ ó sì ta integrity ara ẹ̀. Ayé ń wò yín láwò sunkún ẹ̀yin wọra yín láwò rẹ́ nípa reviews. Integrity yìí ti sọnù. Most of you. Gbogbo ẹni bá ti ń sọ̀rọ̀ tó wá bẹ̀bẹ̀ lónìí tó dọ̀la tó bẹ̀bẹ̀ ọmọ pé integrity ẹ ló ń gé kí wá ló kù. Kí ló kù? Adẹ̀ wá ń wò yín àwọn àgbàlagbà ẹ̀dẹ̀ ń sọ di ojú ọwọ́ ẹ̀dẹ̀ fẹ́ sọ́ra yín ẹ̀dẹ̀ fẹ́ sọ́ra yín di èṣù oríta láàrin àwọn méjèèjì. Níjọ́ wo lọ́wọ́ adé ẹlẹ́wọ̀ ẹ̀túndé? Ọ̀dọ́ làwọn méjèèjì. Àgbo ewu ni tọrẹ. Àwọn méjèèjì ó gbowó tọ̀ ṣé kí wọ́n wá fìpinlẹ̀ láwọn tí wọ́n gbó tí wọ́n jọ pẹ́pẹ́pẹ́ kí ilẹ̀ fẹ́ jẹ́ kí wọ́n fi pinlẹ̀ kí wọ́n tó jọ lọ.
ẹ wọ́n ń ṣọ́ àhẹ́ àwọn méjèèjì síra wọn, ẹ̀ ń ṣọ́ error wọn, ẹ̀ ń ṣọ́ mistakes wọn, kò sẹ́ni tó lè pé tán. Àyà tó fẹ́ sílé tẹ́jọ́ ń gbé lu síra yín lẹ́nu, ẹ̀ mánéjì ara yín ni. Sober reflection. Bàbá wa ẹlẹ́wẹ̀ẹ́tù, àpèrè ò ní gbóná. Gbogbo ohun tí ó bá dá yóò kọ́kọ́ lé níbẹ̀rẹ̀. Irúgbìn tá a gbìn sóko yóò jẹrà bí ẹni tí ò ní wù mọ́. Lògbòlògbò tó ń fì yìí àti tí bàbá ọba ní àti tí Ọọ̀ni fẹ́ ní. Ẹ ṣe jẹ́jẹ́, ọgbọ́n la fi ń tòlú, ọjọ́ orí kọ́. Ìmọ̀ la fi ń lólé ayé, ìmọ̀ yín la nílò. Orí sùúrù yín ó gbọ́dọ̀ lékan. Ìwà pẹ̀lẹ́ yín ó gbọ́dọ̀ lékan. Gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ bá gbọ́ kọ́ lẹ́fẹ̀sì lé lórí àbí lẹ́fi wùwà wù. Ẹ jẹ́ kétí yín ó lọ di sí gbogbo ọ̀rọ̀ tí ó bá wúlò. Ọọ̀ni Ifẹ̀, ẹni bá wọ ẹ̀yìn ló wẹ̀gàn. Ọọ̀ni Ifẹ̀, èèyàn tó bá jáde lélè bú tó lórí. Búnibúni lọ́mọ aráyé abèbú wọ̀ntìwọ̀ntì. Ibi tẹ́ wà yẹn, ẹ̀yin kọ́ àwọn alálẹ̀ ló gbé yín síbẹ̀. Because you are the custodian of culture of the Yoruba race. What are the symbols? What are we generating? What are you introducing? Do we need to fight ourselves right now? You have a lot of challenges and obstacles ahead of you. Because Tinubu said he's coming back. And the Hausa Fulanis are getting ready. You have internal crisis within yourself. Bikuni opani, odi ole pani, be bati fimo ṣọ̀kan, ori àìrèpéjò yóò jẹjò yà. Àkọ́kọ́, gbogbo ẹnu mo fi sọ yìí, a ní Yorùbá group kan tó fẹsẹ̀ yẹn rí pé ó ṣojú Yorùbá. Àgbẹ̀kọ̀yà wọ́n pín yẹlẹyẹlẹ. Kọ́kọ́ wò wípé ṣé security force wa làwọn méjèèjì ó jọ mójútó ẹ pé gbogbo Àgbẹ̀kọ̀yà lẹ Yorùbá. Kí wọ́n ní kí ló dé kí Ọọ̀ni Ifẹ̀ àtàláàfin Ọ̀yọ́ kábíyèsí ìlà kẹjọ pera yín pọ̀ kẹ wá mẹyàn kan ṣoṣo kẹ lẹni tẹ fà á lẹ ní gbogbo àwọn yòókù tẹ̀lé kẹ wá ní àwọn kábínẹ̀tì tẹ̀lé gbogbo wọn mọ̀ pé àwọn ọba Yorùbá ni wọ́n pagbára pọ̀ wọ́n pàmọ̀pọ̀ ni wọ́n yèèyàn kan. Níjọ́ tá a ti pawọ́pọ̀ ká fẹ́ mọ Ààrẹ Ọ̀nà Kakanfò àyàn níjọ́ tá a bá pawọ́pọ̀ ká fẹ́ mọ yín aṣojú fúnra Àgbẹ̀kọ̀yà wọ́n jókòó sójú kan. Ẹ wá pé Ààrẹ Gani, ẹ pé àwọn ọmọ Yorùbá tí wọ́n bá ní grievances síra wọn, ẹ polóyè Sunday Igboho, ẹ̀yin ló yẹ kẹ́ ẹ mú àwọn méjèèjì kẹ́ ẹ mú wọn kẹ́sẹ́ báyìí kí wọ́n wá wò pé àwọn bàbá wa àwọn ọjà kan mọ́ wà téèyàn bá ń bá èèyàn méjì parí àwọn méjèèjì wọ́n mọ̀ wò pé ìjà yóò wọ́n sì mọ̀ wọ́n mọ̀ sunkún pé ṣe pa lè padà sọ̀rọ̀. Wọ́n ti bẹ́ẹ̀mì àtẹ̀yàn kan parí ìjà ẹni tí mo láìkì ni ó wá ṣe nǹkan kan mo wá gé mi ò wá bá sọ̀rọ̀ mọ́ ó wá lọ báyàn kan ó ti mọ̀ pé ẹni yẹn mi ò lè kọ̀rọ̀ sí lẹ́nu bẹ́ẹ̀ ni ẹ ṣe pè mí báyìí mo kàn ní tó ń bọ̀ láti inú rúùmù kan ni ẹni yẹn ní òun fi Ọlọ́run bẹ̀ mí mo dẹ̀ ń dì mọ́ ọmọ yẹn báyìí mo dẹ̀ ń sunkún nítorí ẹni tó pè mí yẹn ó ti mú mi báyìí ẹni tí mo ti wò pé èmi àti ẹ àjọ ṣe lọ́tọ̀ọ̀tọ̀ ni àwọn èèyàn kan wà tó yẹ pé tí wọ́n bá bá yín sọ̀rọ̀ ẹ̀wọ̀n gbogbo tó yẹ ara gbogbo ó domi ni ara rí ó domi pé ẹ ṣe yẹn
Gani ìwọ ti dórí Ààrẹ Ọ̀nà Kakanfò jẹ́ àwa aṣojú fìràn OPC kẹ́ ẹ wá pé gbogbo OPC gbogbo ẹ̀yin ọba yìí Aláàfin Ọ̀yọ́ àtọ̀ nífẹ̀ẹ́ ẹ wá pera yín lọ́kan ẹ wá yin èèyàn kan gbogbo àwọn yòókù ó tẹ̀lé yín ohun tó yẹ mójútó ẹ mójútó supremacism ni wọ́n ń bá yín jà sí. Lárẹ̀wájú Adépọ̀jù kọrin ó ní bí mo bá rántí pé Yorùbá ni mí inú mi á bàjẹ́. Alọ́gbọ́n ọgbọ́n yẹn náà a fi ń gbéra wá ṣubú ni anímọ̀ ìmọ̀ yẹn náà a fi wúlò fúnra wa. Gbogbo àwọn ọmọ wa ni wọ́n ṣẹrú kiri gbogbo orílẹ̀-èdè. Tell me which country tẹ́ ẹ fẹ́ dé tọmọ Yorùbá ò sí mẹ́. Àwa ń ṣàtìpó à ń ṣàtìpó kiri gbogbo àwọn òpìtàn yìí gbogbo ẹnu wọn fi sọ ohun tí wọ́n fẹ́ jẹ ni. Èyí tí ó sì wá nǹkan tó fẹ́ jẹ high service. Ẹ dójú tì wọ́n kí wọ́n ṣẹnu wọn wọ̀. Ọ̀rọ̀ lọ́rọ̀ làwọn ń sọra wọn di pìrìsẹ́ńtà lé ní wọ́n sọra wọn di blọ́gà lé lórí. Ẹ ṣẹnu wọn ní wọ̀. Tó yẹ kẹ́yìn méjèèjì ó ṣe ọdún Odùduwà. Kẹ́ ẹ fẹ́ ṣe ọdún Ọ̀rànyàn kí wọ́n ṣe nífẹ̀ẹ́ kí wọ́n tún ṣe ní kí wọ́n tún ṣe lọ́yọ̀ọ́ kí wọ́n mọ̀ wòye pé kí ló dé combination yìí lágbára. Lọ́dọ̀ tèmi ọgbọ́n gbalẹ́wà. Iṣẹ́ gómìnà stéètì kọ̀ọ̀kan ò dira wọn lọ́wọ́. Stéètì lè dúra wọn lọ ní ó lè tóbi dúra wọn lọ ní. Ara Ọ̀yọ́ stéètì láti Ọ̀ṣun stéètì. Èébú kọ́ ni wípé ara Ifẹ̀ lọ̀yọ́ ti jáde orí burúkú kọ́. Tá a bá ń kà á Ìgbòho ó ti wà kọ́yọ̀ tó wà Ọ̀yọ́ tún jáde láàrin ọba mẹ́ta wà mẹ́ ọba ọ̀kan ló sì wà lọ́yọ̀ sórí burúkú ni. Ọba márùn ló ń bẹ lóde Ẹ̀gbá Oníbàárà Àgùrá Ọ̀sìnlẹ̀ Olówó Òdù Ọmọ Aláké gbogbo wọn sì ń ṣe pẹ̀lú ìfẹ́. Ká tó wá lẹ́yìn tẹ́ ẹ dá ayé ara yín ní tẹ́yìn gan fọba jẹ tẹ́ ẹ fọba sàdúkèétì. Níbo lẹ fẹ́ wọ̀ tẹ́ wọ̀? Ẹ̀yin méjèèjì tó yẹ kẹ́ ẹ jọ ní pépà signature ẹyọ kan láwọn kankan tó nítumọ̀ tí wọ́n wò pé Aláàfin Ọ̀yọ́ àti kìíní ni wọ́n sẹ́ndì lẹ́tà yìí ó stamp àwọn méjèèjì rí o. Kò sí gómìnà tẹ́ ẹ bá fún yóò tún wò lẹ́ẹ̀mejì. K'Aláàfin Ọ̀yọ́ gbéra gbogbo ọba tó jọba lẹ́yìn ẹ̀ kó tẹ̀lé. Kọ́nìfẹ̀ ò gbéra gbogbo ọba tó jọba lẹ́yìn ẹ̀ kó tẹ̀lé. Kò sí ọ́fíìsì tẹ́ ẹ fẹ́ wọ̀. Àṣẹ yóò múlẹ̀ lọ́dọ̀ ọmọ Yorùbá. Àṣẹ wo lẹ fẹ́ pa ní ìsìn? Àṣẹ wo? Àwọn ń ṣe lágbálágbá. Àwọn ń jẹ́ káwọn tí wọ́n wá fame. Wọ́n wá èmi mo lóyà sí kinní. Loyalty tí ọba ti ní sense is stupidity. Ẹ̀yin gbọ́dọ̀ ní stupidity is not an insult. It determines your level of moral and intelligence that determines who owns the seat of stupidity. Stupidity is not an insult. It determines your level of moral and intelligence that determines who owns the seat of stupidity. Àìpé mítì ni olóṣì ni ọjà amẹni alága àṣẹ tọ́ sí orí gbogbo àwọn tí wọ́n pè tán yẹn they are all stupid. I don't bloody care.
nobody care. And what about wo ipò ọ̀rọ̀ tí mo sọ tó bá ti bí ọ̀rẹ́ dárúkọ mi. Nínú ẹ̀ tẹ́ ń pàtàn wèrè yẹn dárúkọ mi. Kíni rán. Ẹ̀yin tẹ́ rílé yín tó tẹ́ fẹ́ tó lé odidi ọba. Gbogbo wa yìí ó rọrùn làwọn bàbá wa náà jà fọ́ba káwa náà mọ̀ dáadé ni. Ẹ̀jẹ̀ àfiwọ́lẹ̀. Gbogbo àwọn ọba tá à ń jà sí yìí, they can be removed. Àwọn ọba tó yẹ ká sí létí pé jàfẹ́tọ̀ yín padà. Don't be under stability constitution. Láwọn ọba tí gómìnà kan lè dé tí ó gba certificate of office lọ́wọ́ wọn. Ẹ̀yin lẹ rò pé ìfọba jẹ ni. Abẹ́ ìláròjinlẹ̀ débẹ̀. Ẹ̀ ìláròjinlẹ̀ débẹ̀. Ẹ̀yin kọ́ lẹ̀ ń fọba jẹ. Bí Ifá bá yan ọba tán tí gómìnà ọba yan ọba kò sọ̀rọ̀ mẹ́. Ló fi jẹ́ pé gbogbo ọba tó jẹ yóò gba certificate of office. Ọ̀ní fẹ́ gba certificate of office lọ́wọ́ gómìnà Ọ̀ṣun. Alaafin Ọ̀yọ́ gba certificate of office lọ́wọ́ gómìnà Ọ̀yọ́. So what are you insulating? They can be removed. That's why we have commissioner for chieftaincy title. They can be removed. Àwọn ẹni tó wá gbọ́ ìkọ́ṣe tiwa fi dádé, àwọn wá gbé àwọn prime ministers wọ́n wá gbé wọn sọ́ndà ọba gbogbo àṣẹ tí wọ́n bá pa ní parliament ní UK ní England ó dìgbà tí wọ́n bá gbé dọ́dọ̀ Charles àbí wọ́n gbé dọ́dọ̀ Queen Elizabeth láyé kó tó bọ̀wọ́ lù. If he doesn't sign it, is not authentication. Kí ni òfin tí wọ́n ń ṣe tí wọ́n authenticate ti ń sí? Ẹ jà fún yẹn. Ẹ jà fún rádàràdàn. Rádàràdàn. Ọ̀nà pálásì ọba mi kò dá. You are just there as a custodian of culture. You can be removed. What happened to him? Concerning Bode Thomas, Sanusi Lamido was removed. Opolopolo was removed. We have a lot of kings that was removed. When the colonists came, they deregulate what we call the kings. There is no king in Nigeria that can be removed. Because they are appointed by the government, they are called public officers. That was what brought the statement of former President Olusegun Obasanjo, because he knows. He knows. Ṣẹ́rí, ẹ jẹ́ ká jáwọ́ lápò tí ó yọ. Ká gbómi lákaná, ọtí òṣèlú. Láyé àwọn Bọ̀dé Thomas, Adésọjí Adérẹ̀mí, àti bàbá Adéníran, àtàwọn Awólọ́wọ̀, ẹ jẹ́ sọnù kẹ́ mú ayé tuntun. Ẹ sọ yẹnu o. Kẹ́ mú ayé understanding. Ẹ fìfẹ́ bára yín lò. Bàbá wa Ọ̀wọ́ Adé, ẹ má jẹ́ kí ogun yìí. Kábíyèsí Ọ̀ọ̀ni Ifẹ̀, ẹ má jẹ́ kí ipò àpèrè Ọ̀ọ̀ni Ifẹ̀ kó tí ẹ̀yin náà ti kùtì.
Mr. Adekunle Fẹ́mi Òjó, ṣẹ́rí gbogbo wọn yẹn. They are doing it because of their own selfish interests. They are doing it because of their selfish interests. Bọ́mọdé méjì bá ní ìtàkùn ọ̀rọ̀ sọ, ẹ wá pé ọ̀nà wo. Kí lẹni tá a kọ́rọ̀ wá bá tó ní tòun bàjẹ́ o, yéé, ṣẹ́ni tó wá kọ́rọ̀ bá ọ ṣe kó pokùnso ni. Social media, ọgbà wèrè, ẹni tí ò rí ilé ẹ̀tọ́, ó ń fẹ́ ẹni tí ilé rẹ̀ ní àhẹ́yìn fún mọ̀ràn, ẹ wo ẹlòmíì lórí mídíà ẹ rò pé bẹ́ẹ̀ láyé rẹ̀ rí, ayé ẹlòmíì ò jókòó. Ni mo ṣe máa ń pe social media lọ́gbà wèrè, ẹni tí làákàyè rẹ̀ ò tó kan, tá a bá ti rí bí àgbàlagbà, a là fẹ́ gbàmọ̀ràn lẹ́nu ẹ̀. Ṣé mọ̀ rí pé bóyá dídìrín ló ṣe tó fi dàgbà? Àdẹ̀wà ń wò láti bí oṣù kan, àdẹ̀wà ń dá dídìrín wò, wọ́n ń dá dídìrín wò. Kí ló dé? Ẹ kú tán o. Ẹ kú dídìrín. Ẹ lọ mójútó àwọn ọmọ yín báwọn ọmọ yín ó ṣe géèyàn. Ẹ kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ tí ó ṣe wọ́n lẹ́kọ̀ọ́ àti làákàyè. Lágbájá, tàmẹ̀dù, làkàṣègbè, ló ṣe kinní kan ló tẹ kinní kan. Gbogbo wa àjòjì ni wọ́n gbogbo òlú tá a wà, ó níbi tó ní kálukú ti wá. Ibi tó pẹ̀lú rẹ̀ lónìí yìí, àwọn bàbá ayé wọ́n wá láti ibì kan ni. We all migrated from somewhere. We migrated from food to become sperm. We migrated from sperm to become a woman being. We become a woman being. We migrated from somewhere. Migration is accepted in existence. Oh, le dúró sójú kan, gbogbo odò tó bá dúró sójú kan yóò domi adágún ni. Àtọ̀ tó bá dúró sójú kan kò ní lọ sínú vagina, kò ní dọmọ. Ọmọ tó bá dúró sójú kan kò ní wáyé. Láti jọ aláyé ti dáyé, ọmọ lè tara bàbá jáde. Bọ́mọ bá lórúkọ ju bàbá lọ, èèwọ̀ wá wà mẹ́. Ọ̀tọ̀ ló máa fẹnu bí, ọ̀tọ̀ ló máa fàtọ̀ bí. Ọmọ afẹnu bí mi àmọ́ wúlò ju ọmọ afàtọ̀ bí lọ. Bàbá wa ní ọmọ afẹnu bí lọ nífẹ̀ẹ́. Bọ́bá wúlò ju àwọn ọmọ afàtọ̀ bí lọ kọ́, kí wá ní ẹ̀ ń jà sí. Àwọn ọmọ afàtọ̀ bí ò ṣe wúlò kí wọ́n gbádé adé àrè lé wọn lórí. Ẹ má jà sọ̀rọ̀. Adẹ́ǹkì, à ń sá, ẹlẹ́wọ̀n mẹ́ni òkú. Ẹ má sọ̀tàn. Ṣé ó jẹ́ kó ní kálukú ọmọ òpin àṣẹ́ni báyìí ò jù báyìí lọ? Gbogbo ẹni bá fẹ́ mọ bó ti tó, kó gbégbé òṣèlú, wọ́n pìtàn bàbá ńlá rẹ̀ fún. Gbogbo ẹni bá kọjá yẹ lórí social media, wọ́n ò jù ọmọ bó ti tó bó ṣe mọ́. Kí là ń bá ká? Ẹja sinmi agbéjẹmọ́wọ́. Ìtàn lẹ́yìn tẹ́ ń dà ní wọn rú náà ń kọ̀. Nítorí tó bá dọjọ́ wájú wọn ní ṣògbọ́n pé lágbájá sọ̀tàn báyìí. Ṣògbọ́n pé tàmẹ̀dú sọ̀tàn báyìí. Ṣé tàn tí ayé ò fi mọ ṣàdúrà fún yín lẹ̀ ń pa àbí torí burúkú?
tán rẹ̀ ẹ rìnrìn rẹ̀ ẹ sọ̀rọ̀ rẹ̀ ẹ wùwà rẹ̀ nítorí òní kọ́ gbogbo alápadà wá dìtàn láyé yìí mi ẹ dá sọ̀rọ̀ tí ọba kàn mí bí mo ṣe program yìí ó lè tún dẹ̀yìn ọ̀sẹ̀ méjì nígbà tí ó ṣe pé bẹ́ẹ̀ ni mo fi àníyàn tí mo fẹ́ jẹ sí Ọlọ́run ní máa ń lè dá ohun tá a fẹ́ jẹ ń bẹ látẹlẹwọ́ ẹni. This is your lifeline. Lifeline. This is your wealth line. And this is your love sign. Tẹ́ bá mọ̀ palm readers. Astrology ti júwe bóníkálùkù ó ṣe lórí ayé. Òun ló bí ẹ̀rìndínlógún. Egungun méje lọkùnrin ní, mẹ́sàn lọkùnrin ní, obìnrin ní méje ló di ẹ̀rìndínlógún. Because our forefathers are very sensitive. Àkànbí, ẹ jẹ́ ká máa lọ. Ọ̀rọ̀ díẹ̀ ó tó fọ́lọ́gbọ́n. Ọ̀rọ̀ díẹ̀ ó tó fọ́lóye. Àkànbí, ilẹ̀ Yorùbá ò ní dàrú. Orírun wa ò ní túká. Ẹ jẹ́ a ṣe jẹ́jẹ́. Kábíyèsí Ọ̀nìrìṣà, Ọ̀jájá, a fìdí pọ̀ tẹ̀ mọ́lẹ̀. Bàbá ọwọ́ Wádé ẹlẹ́wọ̀n ẹ̀tọ́ Aláàfin Ọ̀yọ́. Ẹ dákun ẹja pagbára pọ̀. Ká pàwọ̀ pọ̀. Ká ṣera wa lọ́kan. Àgbájọwọ́ la fi ń sọ̀yà. Ọwọ́ kan ò gbẹ́rù lórí. Ìkan pawọ́pọ̀ wọ́n mọlé ńlá. Ìrìn pawọ́pọ̀ wọ́n màgìyàn. Ìròyìn wọ́n pawọ́pọ̀ wọ́n ṣafárá. Torí ọjọ́ iwájú àwọn ọmọ wọn ni. Ẹja pagbára pọ̀, ká pàmọ̀ pọ̀, ká pèrò pọ̀ láti gbórí irun wa lárugẹ. Àkànbí lèmi jẹ́ Mr. Wisdom ní gbogbo lẹ̀kílẹ̀. Ó dàbọ̀ ẹ̀yin bàbá, ó dàbọ̀ ẹ̀yin màmá, ó dàbọ̀ ẹ̀yin ẹ̀gbọ́n, ó dàbọ̀ ẹ̀yin àbúrò, ó dàbọ̀.